Ẹ káàbọ̀ sí ẹ̀kọ́ ìkójoojúmọ́ ti ìjọ ẹ̀dá titun. Òní ọjọ́ ajé ọjọ́ 27 oṣù kẹwàá ọdún 2025. Àkòrí ẹ̀sìn láìsí òdodo. Ìwé orin 2, 6, 3. Fún àánú rẹ̀ là ń tọrọ. Ẹ̀kọ́ àkọ́sórí. Ọlọ́run, wádìí mi kí o sì mọ àyà mi, dán mi wò kí o sì mọ ìrònú mi, kí o sì wò bí ipa ọ̀nà búburú kan bá wà nínú mi, kí o sì fi ẹsẹ̀ mi lé ọ̀nà àìnípẹ̀kun. Ìwé orin Dáfídì orí 139 ẹsẹ̀ 23 dé ẹsẹ̀ 24. Bíbélì kíkà. Ìwé ìṣe àwọn àpọ́stélì orí 5 ẹsẹ̀ 1 dé ẹsẹ̀ 11. Ṣùgbọ́n ọkùnrin kan tí a ń pè ní Ananaya pẹ̀lú Sàfírà aya rẹ̀ ta ilẹ̀ nìkan, ó sì yan apá kan pamọ́ nínú owó náà. Aya rẹ̀ bá mọ̀ ọ́ pọ̀, ó sì mú apá kan rẹ̀ wá, ó sì fi lélẹ̀ lé ẹsẹ̀ àwọn àpọ́stélì. Ṣùgbọ́n Pétérù wípé, Ananaya, èéṣe tí Sátánì fi kún ọ ní ọkàn láti ṣèké sí ẹ̀mí mọ́, tí ìwọ sì fi yan apá kan pamọ́ nínú owó ilẹ̀ náà? Nígbà tí ó wà níbẹ̀, tìrẹ kì í ṣe. Nígbà tí a sì ti tà á tán, kò wá wà ní ìkáwọ́ ara rẹ. Èyí ti ṣe tí ìwọ fi rò kíní yìí ní ọkàn rẹ? Ènìyàn kí ìwọ ṣèké sí bí kò ṣe sí Ọlọ́run. Nígbà tí Anania sì gbọ́ ọ̀rọ̀ wọ̀nyí, ó ṣubú lulẹ̀, ó sì kú. Ẹ̀rù ńlá sì bá gbogbo àwọn tí ó gbọ́. Àwọn ọ̀dọ́mọkùnrin sì dìde, wọ́n sì dì í, wọ́n sì gbé e jáde, wọ́n sì sìn ín. Ó sì tó bí ìwọ̀n wákàtí 3. Aya rẹ̀, láì mọ ohun tí ó ti ṣẹ̀, ó wọlé. Pétérù sì dá a lóhùn pé, wí fún mi, bí iye báyìí ni ẹ̀yin ta ilẹ̀ náà? Ó sì wí pé lóòótọ́, iye bẹ́ẹ̀ ni. Pétérù sì wí fún un pé, èéṣe tí ẹ̀yin fohùn ṣọ̀kan láti dán ẹ̀mí Olúwa wò? Wò ó, ẹsẹ̀ àwọn tí ó sìnkú ọkọ rẹ̀ ń bẹ ní ẹnu ọ̀nà. Wọ́n ó sì gbé ọ jáde. Ó sì ṣubú lulẹ̀ lé ẹsẹ̀ rẹ̀. Lójú kan náà ó sì kú. Àwọn ọ̀dọ́mọkùnrin sì wọlé, wọ́n bá ó kú, wọ́n sì gbé e jáde, wọ́n sì sin ín lẹ́bàá ọkọ rẹ̀. Ẹ̀rù ńlá sì bá gbogbo ìjọ àti gbogbo àwọn tí ó gbọ́ nǹkan wọ̀nyí. Ẹ̀kọ́. Ìtàn Anania pẹ̀lú Sàfírà fi hàn fún wa wípé bí ènìyàn tilẹ̀ wo ojú, Ọlọ́run á máa wo ọkàn. Ọkọ àti ìyàwó yìí fi hàn pé àwọn jẹ́ onínú rere níwájú àwọn àpọ́stélì àti àwọn ìjọ ènìyàn, tí ó sì jẹ́ wípé wọ́n parọ́ wípé gbogbo ohun tí wọ́n rí látàrí ilẹ̀ wọn ni wọ́n fi sílẹ̀. Lójú gbogbo ènìyàn, wọ́n dàbí olóòótọ́, ṣùgbọ́n nínú ọkàn wọn kún fún ẹ̀tàn àti àrékérekè. Wọ́n fẹ́ ìyìn ènìyàn ju ṣíṣe ìtẹ́wọ́gbà láti ọ̀dọ̀ Ọlọ́run. Ẹ̀ṣẹ̀ wọn kì í ṣe wípé wọ́n tọ́jú díẹ̀ nínú owó ilẹ̀ náà, bí kò ṣe wípé wọ́n parọ́ fún Pétérù tí í ṣe sí ẹ̀mí mímọ́ tó fi òtítọ́ hàn kedere. Ẹ̀yin kò ṣèké sí ènìyàn bí kò ṣe sí Ọlọ́run. Ọlọ́run fẹ́ òtítọ́ láti inú. Ìwé orin Dáfídì orí 51 ẹsẹ̀ 6. Ó fẹ́ ìṣòtítọ́ ju ṣíṣe kárími. Ìgbọràn sàn ju ẹbọ tàbí ọrẹ. Ìwà mímọ́ dípò ìyìn ènìyàn. Ní ọ̀pọ̀ ìgbà tí a bá ń ṣe kí ènìyàn lè gbóríyìn fúnni, dípò kí Ọlọ́run ṣe bẹ́ẹ̀, à ń rìn nípasẹ̀ Ananaya àti Sàfírà, àwọn ẹni tí ó mọ́ lóde tí ó sì dọ̀tí nínú. Ọlọ́run pè wá sí ìwà mímọ́ láti inú ọkàn wa. Ó fa ojúro sí ìgbé ayé àgàbàgebè. Kìrìsìtẹ́nì òtítọ́ kì í ṣe nípa ẹ̀sìn tàbí ìsìn tí a fi hàn, bí kò ṣe ìgbé ayé tí ó yípadà láti inú wá. A gbọ́dọ̀ gbàyè fún ẹ̀mí mímọ́ láti wádìí ọkàn wa, kí ó sì wẹ̀ wá nù kúrò nínú ẹ̀gbin ìkọ̀kọ̀. Ó dára láti fi irúfẹ́ ènìyàn tí o jẹ́ hàn sí Ọlọ́run, kí o sì rìn ní ìrẹ̀lẹ̀ àti òtítọ́, jù wípé kí o lo ìbòjú òdodo nígbà tí ò ń fi ẹ̀ṣẹ̀ pamọ́ nínú ọkàn rẹ. Ẹ̀kọ́ àmúrelé. A kò lè gan Ọlọ́run pẹ̀lú ìwà tí òde. Ó ń ṣe ìdájọ́ ọkàn. Àdúrà. Ẹ̀mí mímọ́ wẹ ọkàn mímọ́ kúrò nínú gbogbo àgàbàgebè, kí o sì ràn mí lọ́wọ́ láti rìn nínú òtítọ́ àti bí ó ti yẹ níwájú rẹ. Àmín. Títí di ọ̀la, ó dàbọ̀.